bẹ́ẹ̀ ni Adeyẹmi Babatunde kí ọmọ ẹ̀ ọmọ ọdún márùn-ún mọ́lẹ̀ níjẹ̀bú Mushin ìbásùn ló fi bà á láyé jẹ́ o. ọ̀kan nínú àwọn bàbá tí bá ọmọ wọn obìnrin láṣepọ̀ ní ọkùnrin tí ẹ̀ ń wò yìí Adeyẹmi Babatunde ẹni ọdún mejidinlọgbọn ni o. ọmọ rẹ̀ obìnrin tí ó jẹ́ ọmọ ọdún márùn-ún péré ni ó kì mọ́lẹ̀ tó sì bá a láṣepọ̀ nílé wọn ní ìpínlẹ̀ Ogun. ohun tó sọ dèrò àhámọ ìjọba nìyẹn o. SP Abímbọ́lá Oyèyẹmí alukoro ọlọ́pàá ní ìpínlẹ̀ Ogun ló fi àtẹ̀jáde yìí síta lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́. àlàyé tó ṣe ni pé lọ́jọ́ 22 oṣù karùn-ún ọdún yìí ni ọba Adeyẹmi ìyẹn lẹ́yìn ìgbà tí ìyàwó rẹ̀ mú ẹjọ́ rẹ̀ lọ sí àgọ́ ọlọ́pàá ní ìjẹ̀bú Mushin tó sì ṣàlàyé pé ọmọ òun obìnrin tí ọjọ́ orí ẹ̀ kò ju ọmọ ọdún márùn-ún lọ pé ló máa ń kérora gidigidi o ní gbogbo ìgbà tí òun bá ti fẹ́ wẹ̀ fún. ìyá tó bímọ náà fún Adeyẹmi tẹ̀síwájú pé bóun bá ti wẹ̀ fọmọ náà lọ́wọ́ tó ń sì fọwọ́ kan ojú abẹ́ ẹ̀ níṣe ni ọmọ yìí máa ń kérora gidigidi o. èyí ni ó ló fà á tó ń fi tẹ ọmọ òun nínú dáadáa láti mọ ohun tó ń ṣe lójú ara nígbà tí òun kò sì yé béèrè ni ọmọ yìí jẹ́ pé Adeyẹmi tó jẹ́ bàbá òun ló máa ń tẹ̀ òun sórí bẹ́ẹ̀dì tí màmá òun bá ti jáde kúrò nílé o tí yóò sì kìkì ní ẹ̀ẹ́nì ńlá bọ̀ òun ní ojú ara. ìfisùn ìyàwó Adeyẹmi yìí ló jẹ́ kí DPO tẹ̀sán ìjẹ̀bú Mushin CSP Simiri Ìlárì tètè kó àwọn ikọ̀ rẹ̀ lẹ́yìn tí wọ́n sì lọ mú ọkùnrin ọ̀daràn afurasí yìí. nígbà tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò náà ló jẹ́wọ́ tó ní lóòótọ́ ni òun bá ọmọ òun sùn ṣùgbọ́n ohun tí ó kọlù òun gan nínú ọpọlọ tí òun fi ń ṣe ni kò yé òun tó. CP Ọ̀làníwájú Ọ̀làdìmẹ́jì ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti ní kí ó gbé bàbá tí ó bá ọmọ ẹ̀ tó kéré bí èyí sùn lọ síbi tí wọ́n ti ń gbọ́ ẹjọ́ àwọn oníṣekúṣe fọmọdé bí èyí. ìwádìí sì bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú níbẹ̀ kí Adeyẹmi sì gbàbẹ̀ ilé ẹjọ́ tó a ò ní dáràn o. ìṣekúṣe ìwà èṣù ẹ̀mí ọ̀daràn oníyàn faranda sọ́kàn wa. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó.